tó ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọ̀dẹ̀ òdùbí àjíǹde ara yóò máa jẹ́ fún wa o. ọ̀rọ̀ náà padà gbomijé lójú Ndume ni o. Bẹ́ẹ̀ ni sẹ́nitọ́ Ndume ó gbomi lójú o látàrí bí àwọn bókobòko àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣe pa àgbẹ̀ mẹ́rin tí wọ́n sì dáná sun ilé ìjọsìn. Wọ́n dáná sun ilé ìjọsìn ni o. Èyí ló wá gbomi lójú Ndume. Ó ní ẹ sọ pé ẹ ti kọjá lẹ́vù yìí. Ẹ gbọ́ bí Ndume ṣe bomi lójú tó ń ké tó sì ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sẹ́nitọ́ Ndume ni o, èyí tó ń represent Borno South in the Senate has condemned the renewed wave of agbésùmọ̀mí attack in part of his constituencies. Wọ́n ti dé consequences yìí, ẹ má wọ́rì, tó bá yá wọ́n á débi ẹ̀yìn ọrùn yín. Ìgbà yẹn lẹ máa tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àsìkò àti pariwo ti tó. Ó wá níṣẹ́ wá rí ohun tó ń lọ lọ́wọ́ yìí. Ó gba ìmójútó, ó ló gba ká mójútó nítorí ó ti wá le jù báyìí lọ. Ẹ gbọ́ ní ọjọ́ Thursday ní Ndume sọ̀rọ̀ o. Ó ní ṣẹ́rí mo rí, ó ní wọ́n pa àwọn àgbẹ̀ mẹ́rin. Ó ní àwọn àgbẹ̀ mẹ́rin ni wọ́n pa o, ni àwọn bókobòko pa níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí oko. Ìyẹn ní Kwan village near Dila community in Askara Uba local government area. Ndume wá sọ̀rọ̀ pé àwọn àgbẹ̀ tó pa yìí èrè oko mà ló ń wà, èrè oko wọn ni wọ́n ń wà tí wọ́n ń ṣe. Ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ti wọlé o, tí wọ́n dẹ̀ ṣe kí ni tó dáná ya gbogbo àwọn àgbẹ̀ yìí tó gbẹ̀mí lẹ́nu wọn. Èyí ló wá mú kí Ndume sọ̀rọ̀, èyí ló mú kó sọ̀rọ̀ tó ní ó dùn mí látàrí wípé àwọn àgbẹ̀ agbésùmọ̀mí, àwọn bókobòko àwọn agbésùmọ̀mí pé wọ́n ti ń ṣọṣẹ́ ní constituencies tòun. Olódùn òun o, ẹ já gbọ́. So tọ́tẹ̀ ti dé consequences tó bá yẹ wọ́n máa dé yànnù yín. Bẹ́ẹ̀ ni eléyìí ni this means Nigeria alone can't contain the agbésùmọ̀mí because Muslims are still romancing with them. Ó túmọ̀ sí pé Nàìjíríà lè gba agbésùmọ̀mí nìkan nítorí àwọn mùsùlùmí wọ́n sì ń fọwọ́ ra wọn ní orí ni. US Army ẹ̀yin lè ṣe jù báyìí lọ. Ó máa ga o, ìjọba Nàìjíríà ti wíìkì. Bẹ́ẹ̀ ìkànnì wọ́n dẹ̀ sọ pé kò sí Christian genocide. Ẹ sọ pé wọ́n pa àwọn Kristẹni. Ẹ jọ̀ọ́ eléyìí tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí kọ́ ẹ gbọ́. Ẹ já tó ká àtẹ̀jíṣẹ́ eléyìí. Eléyìí ni Ndume. Wọ́n fẹ́ jẹ́ kó gbẹ́nu dákẹ́ ni o. They want you to shut up. Wọ́n ní your voice of truth is like sponsoring a death judgment on corrupt politician. Ó ní ọ̀rọ̀ tó ń sọ oníṣe ló dàbí ìdájọ́ fún àwọn olóṣèlú tí ó dẹ̀ jẹ́ wípé ìbẹ̀rù bójó ní ìyẹn àwọn tó ṣe màdàrú ni o. Bẹ́ẹ̀ nìkan ni kí lẹ rí nínú kẹ́ máa fẹ̀mí ènìyàn ṣòfò, kẹ́ ẹ máa dáná sun ilé ìjọsìn lójoojúmọ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn ilé náà ṣé kò ń ṣe genocide by Nigeria dictionary ni àbí kí lẹ tún fẹ́ pè é? Ó ní ọ̀dájú ni àwọn ará bíi. Bẹ́ẹ̀ ẹ já ká àtẹ̀jíṣẹ́ eléyìí ní you will continue to play politics here in Abuja while your people perish. Ó ní ó mọ gara l'Abuja, àwọn ènìyàn rẹ̀ ń ṣègbé, ó sì rọ́rọ̀ sọ. Bẹ́ẹ̀ ó wá ní in years to come if you guys continue like this Abuja will be taken by agbésùmọ̀mí. Ẹ gbọ́ eléyìí tẹ̀ ti gbé wọn débẹ̀. Ó ní tó bá yá agbésùmọ̀mí ló máa donate Abuja tẹ́lẹ̀ yẹ pé tẹ́lẹ̀ bá ti ṣe bíi tiwọn wọ́n lè yàn kéyìn dànù. Ẹ wọ ẹja ka àtẹ̀jíṣẹ́ eléyìí ní ṣẹ̀bẹ̀ sọ pé kò sí pọ́n pa àwọn Kristẹni ní ojú ayé ni ìyẹn Christian genocide. Ó ní eléyìí tó wá ń ṣẹlẹ̀ yìí kọ́ tí gbogbo wọn kú bí iná àbẹ́là. Ẹ wo ẹ̀rì ló ní irúkirú ọbẹ̀ wọ
ó ní kan náà ni yín. Bẹ́ẹ̀ ni Ndume àmọ́ ète tó lò ó ní kò dẹ̀ ní jẹ wá o. Ó ní kò ní jẹ wá o nítorí wípé ojú wa ti là. Bẹ́ẹ̀ ẹgbọ́n tí eléyìí sọ o. Eléyìí ló sọ̀rọ̀ ó ní èé. Ó ní gbogbo yìí kan náà kúkú ní gbogbo yìí o. Ìkan náà ni yín. Ẹgbọ́n oríṣiríṣi tó ṣẹlẹ̀. When it happen you go on air and condemn. You think we are fools. Ó ní tó bá wá di pé ó wá bí orí ọkọ̀ bàjẹ́ wàá lọ sórí afẹ́fẹ́ wàá lọ máa sọ̀rọ̀ ọdẹ ló pe wá bí tí gbogbo wa dẹ̀ mọ̀ pé ìkan náà ni yín. Bẹ́ẹ̀ nìkan ni ẹkún àwọn sẹ́nítọ̀. But Nigeria says Christians are being killed. Pine. Church aren't burned down. May God Almighty help Nigeria. Ẹ̀gbọ́n Sunday Bassey ló sọ yẹn o. Ẹja tún ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹja gbọ́n tí eléyìí sọ. Eléyìí ṣẹ́ra àwọn arábí wọ́n ti gba àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tún já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ìkànnì bàbá Tinubu please ó ní ẹ ṣe national security new connection center so that investigation á dẹ̀ máa lọ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o ibẹ̀ lẹ́ẹ̀tì mọ ibi tí ẹ ti gbà wọlé sáwọn agbésùnmọ̀mí lára. Ẹja gbọ́n tí eléyìí sọ. Eléyìí ní Ndume lè sòótọ́ o. Ó ní Ndume can say the truth always. He doesn't hide anything. Ó ní kò fi kọ́kọ́ bò. Ẹja tún gbọ́ àtẹ̀jíṣẹ́ Edwin. Eléyìí ní send your report and concentrate evidence sí ààrẹ Donald Trump kó sì múṣe nínú ìwà rẹ̀ as a result as a sitting senator in Federal Republic of Nigeria. Then to come up in Nigeria social media. It goes nowhere. It ends here and nothing. I mean the government won't do nothing. Bẹ́ẹ̀ ẹja ka àtẹ̀jíṣẹ́ eléyìí ní ṣẹ̀rá àwọn agbésùnmọ̀mí wọ́n ti ń convince ara wọn nítorí a ní àwọn agbésùnmọ̀mí. Ṣé ká tún sọ pé a ní àwọn mùsùlùmí apààyàn ni àbí torí the same thing náà ni wọ́n ń lò. Bẹ́ẹ̀ ẹja ka àtẹ̀jíṣẹ́ eléyìí ní ọ̀gá Ndume kí ló dé tẹ̀ ń lara mọ́lẹ̀ tẹ̀ ń kanra. Ó ní ṣé kò sí bí Christian ṣe máa jápa tàbí kó stop Nàìjíríà ni. Shame on you tó a ò ní di Dubai lọ nítorí wípé a ó máa bẹ ọ bí ẹni bẹyin ni o. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ wò gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá ó dàbọ̀.